Only Jesus TV. ṣé àwọn pé tó jà lẹ́nu màmá yìí ni pé wọ́n fọ́ lójú wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ omi tán fi kọ́lé ẹni tí ò lójú ó dẹ̀ lọ ń pọn omi ó ń pọn mítà ó ń pọn mítà ó ń pọn mítà tán fi kọ́rù lẹ́yìn tá a bá ṣe àṣeparí ilé mi ní kò ń bì èèyàn tó lè ṣe báyìí ẹ ń bẹ lójú méjèèjì ńkọ́ ọ̀lẹ́lẹ́ lomi ọ̀lẹ́ burúkú ó mọ̀ pé kò tó mi kò tó ó mọ iye tán ti fún ẹ ìyá yìí ò rẹ́ni fún lọ́wọ́ o àbí iṣẹ́ ni fún yín lọ́wọ́ mi gbọ́ iṣẹ́ wo lẹ ṣe tẹ́ ẹ fi kọ́lé yìí. omi ni mo ń pọ́n ta o. omi lẹ ń pọ́n ta bẹ́ẹ̀ ṣe fọ́ lójú yìí. bẹ́ẹ̀ni mo lè méjì gbogbo létí mo pọn mi sí. ẹ jọ sẹ́yìn lè ṣàpẹẹrẹ fún mi náà ẹ wá gbọ́ mi rù kí n wò náà. Àgbàlá Gabriel jèrè ọ̀rọ̀ lára ìyá ìbejì ọmọ aráyé le ó tán bí ó tán ẹ wo èèyàn lélẹ́yìí tó jẹ́ pé ẹ̀rí báyìí wọ́n ní bàbá rẹ̀ ní fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí bàbá rẹ̀ ní gbẹ́kẹ̀lé ká tẹ pamọ́ṣẹ́ ni pẹ̀lú kọ̀ǹdíṣọ̀n tí ìyá yìí wà wọ́n pọn mi nínú ìfọ́jú tí wọ́n fọ́ yìí náà wọ́n pọn mi wọ́n fi ń ṣe lébọ̀ tí wọ́n fi ń kọ́ ilé tán dẹ̀ fi kọ́ ilé ojúlé 6 ilé ńlá yìí ẹ rí ìyá ìbejì ẹ wá rí ilé lọ́fẹ̀ẹ́ ló fò táwọn èèyàn dáwó fún yín tún wá mọ yìí mọ yìí ṣe bí ènìyàn lélẹ́yìí tí rí nǹkan kan ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó lọ viral gan kẹ wá rí ìròyìn ayọ̀ tí Àgbàlá Gabriel fún ìyá yìí àwọn nǹkan tí wọ́n fẹ́ gbé ṣe nínú ayé ìyá yìí Rónkẹ́ ọmọ ìyá ìbejì ó yẹ kó dáwọ́ bojú ni o ó yá lókè lọ́hùn. lẹ́nu àárọ̀ iná ti sáré jáyé pẹ̀lú ìgbà ọ̀nà jà. láàárọ̀ ìnájà. ilé tí mo sọ fún yín pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́ ní àná wọ́n ti kóyè pa èdè báyìí nípa orí ọ̀fẹ́ lọ́hùn mama lẹ́nu àná súnmọ́ bí lẹ́nu torí mi fẹ́ pariwo sọ torí àdúgbò yìí lẹ́nu àná ó ti fẹ́ súnmọ́ mílíọ̀nù kan tí wọ́n fún wọn. Ọlọ́run ó ṣe o. ẹdìdé ọmọ ẹdìdé ó ti tó ó yẹ ẹdìdé ẹni náà rírá o ẹni náà yẹn fẹsẹ̀ sí o ẹ̀yẹ́ kẹ́sì yóò mọ sàbò lórí yín o lórúkọ Jésù ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ Ọlọ́run yóò mọ bá yín bẹ́ẹ̀ yé yín. ẹdìdé yóò dà fún ẹdìdé close to $1 million close to $1 million close to gbà tí mo wo ohun kíní tí wọ́n fi hàn mí láàárọ̀ yìí it's about 9:50 or 9:55 wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rẹ́ ilé láàárọ̀ yìí wọ́n ti wá jáyé pẹ̀ wọ́n ti lọ kó sìmẹ́ǹtì wá wọ́n máa mọ blọ́ọ̀kù kékeré tó kù lókè màmá ẹdúró báyìí wọ́n máa bá wọn mọ blọ́ọ̀kù kékeré tó kù gbogbo gbèsè wọn á san wọ́n á bẹ̀rẹ̀ ìgbé ayé míì we will monitor them gbogbo nǹkan fẹ́ ṣe wọ́n á ṣe màmá yìí àmú ọ lọ hospital láàárọ̀ yìí àmú ìyá lọ hospital láàárọ̀ yìí wọ́n á lọ wẹ̀ láìpẹ́ yìí ẹ ṣí ẹ̀ kẹ́ wọ́n máa sọ pé wọ́n kí èmi náà kú oríire n tó máa sọ nìyẹn wọ́n á ṣí ẹ̀ wàá máa ní wọ́n kí èmi náà kú oríire pé ní oṣù keje kí ọdún yìí tó parí wọ́n kí èmi náà n tó máa sọ nìyẹn o they will congratulate me ṣíà kó a máa sọ pé wọ́n kí gbogbo owó tó ṣíà tí wọ́n dẹ̀ ń kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ mo gbàdúrà lọ́dún yìí ayé máa kí kú oríire so wọ́n ti fẹ́ rẹ́lé bàtà wọn máa rí bíi Tuesday wọ́n ti rẹ gbogbo lé ìtàn ẹ wò ẹ wá màmá yìí máa bọ̀ gbogbo lé ìtàn fẹ́ rẹ gbogbo bí iná máa bá wọn tún ṣe gbogbo bí wọn bá wọn tún ṣe wọn á dẹ̀ bá wọn kó wíńdò mi sí ẹ rí i pé wọn ní wíńdò ẹ wá wo nǹkan ẹ má bọ̀ wọn má gbàngbọ́n ẹ rí i pé wọn ní wíńdò ẹ rí nẹ́ẹ̀tì nìkan náà fi sí i wọn bá wọn fi aluminium glass sí wíńdò bíi 6 wọn á ṣe ẹ má fi wọn lé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ wá mọ̀mọ́ àkáǹtì yẹn dà àwọn èèyàn ṣe ń béèrè pé àwọn ò gẹ́tà àkáǹtì yẹn dáadáa ẹ ṣe gan náà wọ́n ti ń rẹ lọ báyìí màmá ń lọ hospital láàárọ̀ yìí rírẹ́ inú ilé yìí at least close to 800,000 ni ó gbé lọ now wọ́n á dẹ̀ mọ àwọn block mẹ́rin màmá yìí wọ́n á ṣe ojú wọn wọ́n á san gbogbo gbèsè wọn mo fẹ́ kán bẹ̀rẹ̀ ọjà ńlá ń tà ń bì ẹ má bọ̀ ọjà ńlá lẹ fẹ́ bẹ̀rẹ̀ báyìí ṣé ẹ gbàgbọ́ ẹ lọ mú àkáǹtì yẹn wá àkáǹtì yẹn lọ mú wá ẹ mú wọn màmá ẹ má bọ̀ ìwájú tá ń bí ẹ máa ra ó yẹ gbò díẹ̀díẹ̀ sọmọ tí wàá ṣe tán iwájú màmá kí ló wù yín kẹ́yìn àtọmọ yín máa tà ń tà yìí
kí ló wù yín. mo ní kí n máa ta ráìsì àtẹ̀wà. ráìsì àtẹ̀wà tútù àbí iwájú òta ìlàbàyè ṣe sí ṣẹgbọn bẹẹ ẹ ti ríran o ṣẹgbọn ẹ ti ríran ẹ dìde mọmọ. ẹ̀yin náà ní sórí wẹ́ẹ̀rọ àwọn ọgbà ìlẹ̀kùn náà sì fi ilẹ̀kùn àti tọ́ba sì fi kò ní ti láyé àti láyé ẹ̀rọ rẹ̀ kọ́dọ̀ tó parí oore yàwó àgbọ̀ ẹ̀yìn náà orí ìgbà ìbànújẹ́ òní. ilé náà ti fẹ́ máa rẹ́ yìí wọ́n ti fẹ́ máa rẹ́ ilé báyìí wọ́n ti máa wọ́n kó sìmẹ́ǹtì bọ̀ wọ́n ti máa kó sìmẹ́ǹtì bọ̀ close to 30 bags wọ́n máa fi rẹ́ ilé yìí ẹ rí ngbọ̀n bá rẹ̀ tán ẹ wò dáadáa o ẹ yà màmá ẹ má bọ̀ ẹ dúró báyìí ẹ screenshot ìyá báyìí o ẹ screenshot wọn o dé wọn látẹ̀yìn àti yẹn dà báàbọ̀ ibo lọ ń kú wà ní tiwọn náà wọ́n máa rẹ́ gbogbo ẹ̀ ọlọ́run á tún ṣe é wọ́n máa bá wọn fi sílì sí gbogbo gíláàsì náà máa tẹ̀ gbogbo nẹ́ẹ̀tì náà máa yọ so ẹ screenshot màmá báyìí kẹ wá fi sí before and after eléyìí ni before ẹ rí gbàtàn bá rẹ tán oh my god màmá máa já ọjà ńlá sí bíbáyìí gbogbo gbèsè yín náà ti ọkọ kílẹ̀ láàárọ̀ yìí náà ọlọ́run ti ṣe yín lóore àánú ti dé àǹtí ìdá ẹ wá bọ́ọ̀bì ni inú mi ti ẹ máa ṣíà pé wọn ó kèmí náà kú oríire ayé ó kì mí kú oríire ẹbí ó kì mí kú oríire ọ̀tá máa kí mi gbogbo àwọn tó sàmì láàárọ̀ yìí lórúkọ Jésù ayé máa kí ọ kú oríire inú mi dùn sí màmá yìí gan inú mi dùn sí wọn gan inú mi dùn sí wọn gan inú mi dùn sí wọn gan ṣé ẹ̀ka ti ń yẹn rè ó yẹ tún pé ó yẹ tó because àwọn èèyàn sì ń sẹ́ǹdì nǹkan sí yín ọ̀pọ̀lọpọ̀ sì fẹ́ ṣe nǹkan sì ní ìṣepọ̀ mo fẹ́ ká já ọjà síta yìí mo fẹ́ ká já ọjà síta ọlọ́run yóò dẹ̀ ṣe yín náà lóore ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn náà. ẹ ṣé o dúpẹ́ o ẹni dààmú ẹni láàrin láfẹsẹ̀ sí o ẹni sọmọ nu ẹni kókò yín wálé lórúkọ Jésù jíjẹ wa lórúkọ Jésù ní títẹ̀ yọkọ̀ wálé wà láti dààmú òdìdé bá yín o gbogbo bí tọmọ yín bá ti dé lórúkọ Jésù ọmọ náà ló gba olè kan náà sí fún yín. ọdún ayé ń sọ kò ní gbé yín lọ ìjì ayé jà kò ní jà yín àṣà ayé àbòjì lórúkọ Jésù ọmọ yìí ò ní dọmọ ọlọ́mọ o ẹni dẹni àkọlẹ̀ bo wà lóò ní ṣẹlẹ̀ sí yín o ọmọ yóò ra àánú gbà gbogbo bí tẹ́ bá ti dé lẹ́yìn ọmọ yóò mọ ra àánú gbà ní sẹ́nu yín dùn inú wájú o. èmi ìrí pẹ́nu yín dùn mi ò rí mi ìrí pẹ́nu yín dùn mi ìrí pẹ́nu yín dùn fún àdọ̀tí rí àǹtí. olúwo ṣe ọba àwọn ọba ṣe ọba tí òyìnbó ṣe. àmúyá ilé hospital láàárọ̀ yìí o àmú lọ hospital láàárọ̀ yìí ẹ ṣíà ẹ jẹ́ ń pe àkáǹtì wọn again fún ẹ̀yin tẹ́ fẹ́ máa fi nǹkan ránṣẹ́ sí wọn lọ. Number 1 ni pé wọ́n á rẹ́ ilé ìtàn wọ́n á rẹ́ tán wọ́n á ṣàtúnṣe ẹ̀ tán then number 2 ni pé àmú màmá lọ hospital láàárọ̀ yìí. Number 3 ni pé wọ́n fẹ́ já ọjà ńlá síbí ráìsì ẹ̀wà gààrí èlùbọ́ ó máa kún gbogbo wájú ta yìí wọ́n á máa gbé wọlé wọ́n á fi yàrá kan ṣe store tán máa kó oúnjẹ yẹn sí wọ́n á máa tà ń ta. Number 4 ni pé wọ́n máa ṣe gbogbo window nù lé gbogbo window ẹ̀. Number 5 ni pé àwọn gbòò ní bẹ́ẹ̀dì ire tán fi ń sùn ẹ já wọlé mo rí bàbá nù lẹ́sìn ilẹ̀ lẹ́ wọ́n sùn àbí ẹ náà padà sẹ́yìn náà ṣáà pé tó yà mí lẹ́nu màmá yìí ni pé wọ́n fọ́ lójú wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ omi tán fi kọ́lé ẹni tí ò lójú ó dẹ̀ lọ ń pọn omi ó ń pọn mi tà ó ń pọn mi tà ó ń pọn mi tà tán fi kọ́rù ilé yìí tá a bá ṣe àṣeparí ilé mi ní kò ń bì èèyàn tó lè ṣe báyìí ẹ ń bẹ lójú méjèèjì ńkọ́ ọ̀lẹ́lẹ́ lomi ọ̀lẹ́ burúkú wọ́n mọ̀ bá kò tó mi ni kò tó ọ́ ọmọ yẹn tán ti fún ẹ ìyá yìí ò rẹni fún lọ́wọ́ o àbí ṣẹ́ni fún yín lọ́wọ́ mi ń gbọ́ iṣẹ́ wo lẹ ṣe tẹ́ ẹ fi kọ́lé yìí. omi ni mò ń pọ́n ta o. omi lẹ́ ń pọ́n ta bẹ́ẹ̀ ṣe fọ́ lójú yìí. bẹ́ẹ̀ni mo lé méjì gbogbo létí mo pọn mi sí. ẹ jọ ṣé ẹ lè ṣàpẹẹrẹ fún mi náà ẹ wá gbọ́ mi rù kí n wò ná ẹ gbọ́ mi rù kí n kàn wò ẹ jẹ́ wo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe bó lẹ ṣe máa ń ṣe náà ẹ má wòran o ẹ má wòran o ẹ má wòran o ẹ má wòran o ẹni ó yẹ dúró bá ná ẹni sùúrù ṣé ẹ̀yin ó fáwọn lọ́wọ́ ẹ̀ ní ìsìn kankan ó yá omi ẹ jẹ́ ìwo mi ti yín náà ẹ jẹ́ ìwo nǹkan ẹ má wo nǹkan o ẹ má wo nǹkan o wọ́n ṣe kí ni ẹ wá sọ fún mi ẹ má bọ̀ ẹ má sọ ń tà ń bẹ̀ yẹn náà wọ́n tún máa pọn ọmọ ta ni ó pọn ọmọ ta ni ó pọn ọmọ ẹni yìí màmá ìyá máa pọn ọmọ ta ni máa pọn ẹ̀sùn mọ́ bí ẹni ìyá yìí yóò pọn ọmọ wọn yóò pọn ọmọ sẹ́yìn wọ́n dẹ̀ máa fa omi lọ báyìí ó yá ọ̀nà bọ̀lẹ̀ ẹ kàn lọ ọ̀nà báyìí ká wò ó ẹ má lọ ọ̀nà nù ẹ má lọ ọ̀nà báyìí ó yá abẹ́rẹ́ rí nǹkan báyìí
Tí wọ́n ti máa ń ṣe rè é ṣọ́ ẹ wá sọ fún mi ẹ má sọ fún mi náà kàn bá ṣe ń ṣe rè é màmá ṣe lójú yìí ni ẹ má parọ́ o. Bẹ́ẹ̀ ni lábàá iná mọ̀ wá. Ẹ súnmọ́ bí. Ọwọ́ bàbá mi wọ́n ti ra lẹ̀. ọwọ́ wa náà ti ra lẹ̀ wọ́n ti ṣe mí. Màmá kí lè sọ. Lọ́wọ́ bàbá mi wọ́n ti ra lẹ̀. Bí wọ́n ti ṣe fọ́ lójú tí wọ́n ra lẹ̀ lọ́wọ́. Bó ṣe fọ́ lójú rẹ̀ tó fi ra lẹ̀ wọ́n ń pọn mi báyìí wọ́n dẹ̀ ra lẹ̀ mò ń gbọ́ yín. bẹ́ẹ̀ ṣe ń pọn mi nu. Bó ṣe ń pọn mi rèé tó fi ra lẹ̀ ó yẹ lọ pọn mi fáwọn tí ń ṣiṣẹ́ wọn ẹ máa wo bó ṣe ń ṣe o èyàn dẹ̀ try báyìí wọ́n dẹ̀ kọ́lé eléyìí ó ní jìyà láyé ó tó bá ẹ máa ra ok ẹ máa wòran o okay now so ẹ wà ní owó wa dàbí. tá a bá ti pọ́n tán lálẹ́ táwa ní ká sí ilé àbàtà. mi gbọ́. ó lè jágbà mẹ́wàá. ẹ ní sùúrù ẹ jẹ́ màmá kọ́. ó lè jágbà mẹ́wàá. ó lè jẹ́ àgbà mẹ́wàá. ó lè jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún. a sì ń pọ́n ní 150 200. ẹ ń pọ́n 150 300. bẹ́ẹ̀ni. èló lẹ́ wà gbà lálẹ́ tílẹ̀ bá ṣú. bí èló lẹ máa padà gbà lálẹ́ ńgbà yẹn mò ń sọ. àwọn méjèèjì yẹn lè fan 2000 wọ́n sì lè fan 25. ẹ̀yin méjì 2025 ẹ̀dẹ̀ ń rèé jọ ẹ̀yin irọ́ ni. ẹ wà gbogbo màá wà lọ gbogbo gbọmọlé láǹtà màá wá fi ra nǹkan tí n bá fẹ́ rà màá wá mọ fowó yẹn san. ok ẹ wà lọ yá ogbọmọlé láǹtà. bàbá ti lè tẹ̀lé ẹjọ́ lọ́sẹ̀ láti parí èmi náà ni màá lọ gbà. ẹ lọ gbogbo láǹtà èmi náà ni màá gbogbo gbọmọlé láǹtà tábà ti wá tẹ̀lé ẹjọ́ lọ́sẹ̀ ni láfi dáwó yẹn padà. ẹ wo ẹ pọn mi ìyà kiri mọ́. ẹ máa bọ̀ kí ó sọ̀rọ̀ àmì lélẹ̀ ó ti tán àánú ti dé ẹ àkọ́ parí ilé ìyá àkọ́ parí ẹ̀ náà ẹ gbọ́ mi àkọ́ parí ilé ẹ máa bọ̀ àkọ́ parí ilé náà ẹ máa bọ̀ jáde ẹ jẹ́ n tún àkáǹtì wọn pè ẹ dúró báyìí à parí ilé lè kódà á sì sílì 31 account number wọn ni o 31 60 00 24 38 31 60 002438 ẹ máa bá ń pè ó yá. 31 6 0 0 ẹ jẹ́ ń pè fúnra mi 31 60 002438 Ecobank. bẹ́ẹ̀ni Ecobank kí lórúkọ tó wà bẹ́ẹ̀. Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní. Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní 31 60 002438 Rọ́mọkẹ́ Ọlálérè Àsàní. Àsàní ẹ bá mi ṣí àgàn ẹ bá ẹ̀yin tí Ọlọ́run máa wá lò fún wọn sí ẹ tún dìde ẹ ti dìde wọ́n ti fẹ́ rẹ́lé báyìí nínú wọ́n ti rẹ́lé báyìí màmá ń lọ hospital láàárọ̀ yìí ó yẹ ẹ bá mi dìde gan sí wọn ju tàtà yìí wá lójú òní tì yín yóò da fún yín ẹ rí ànúgbà ẹ wá ṣí ẹ rí ànúgbà wọn kò sí bẹ́ẹ̀dì ẹ kan nulẹ̀ wọn ọkọ màmá ìtanná dé lánàá ilẹ̀lẹ̀ wọn já sáré wo bàbá náà ẹ má bọ̀ já o bàbá àwọn rèé ilẹ̀ lẹ́ẹ̀nà sùn kó ti rí wọn ilẹ̀ lẹ́ẹ̀nà sùn bàbá yẹn rèé bàbá yẹn náà sọ pé wọ́n ti fi àwọn lẹ̀ fún 40 years bẹ́ẹ̀ màmá ẹ má sọ yẹn má ṣe gbọ́ ẹja fìyẹn lẹ̀ ìbọn ti dé padà ìbílẹ̀ yín lẹ́yìn wáyìí ìbílẹ̀ yín náà ti bá yín báyìí ẹ dáríjì wọn ṣe gbọ́ kẹ wá tọ́jú wọn á tọ́jú bàbá yìí náà ẹ jọ á tọ́jú wọn ẹ sì rí ànúgbà God bless you ẹ bá mi ṣí àgàn ẹ ṣí àgàn ẹ ṣí àwùjọ òní tì yín ẹ wo I love you so much ẹ ṣí ẹ̀yin yẹn mi ẹ rí àánú ẹ dúpẹ́. ẹ ṣe o ẹ ṣe àdúpẹ́ o ẹni dààmú ẹni dàkóró ẹni mọ bí ọmọ o ẹni mọ sàárì ọmọ o ẹni sunkún lórí àwọn ọmọ. Thank God Ọlọ́run ṣeun adúpẹ́ lórí ìdílé yìí pé ìrànlọ́wọ́ ti ń dìde àánú ti ń farahàn lórí ayé wọn tẹ́ bá máa fi ṣẹ́jú pẹ́ láàrin ọ̀sẹ̀ kan sìn yìí wọ́n ti wà ní another level gbogbo àdàdìjọ wo fídíò náà lórúkọ Jésù Ọlọ́run yóò mú wa lọ sí next level ẹ bá mi share fídíò yìí bá ṣe ń share tí àwọn olóore wọn tí wọ́n rí fídíò yìí tó ń ṣàánú fún wọn Ọlọ́run náà yóò share àwọn olóore àwọn aláàánú ẹ̀ẹ̀kan àwa náà ní kíákíá ìrànlọ́wọ́ máa dìde fún àwa náà ẹ ṣeun ẹ bá mi like comment láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.